fóònù yìí lákòókò yìí mo fẹ́ kí bá mi share program yìí ní sábà sọ bẹ́ẹ̀ but bá mi share rẹ̀ dáadáa Ọlọ́run ó lò ní sábàbí oríire tiwa náà láyé àtàlùkìyàmá inshallah. Níwọ̀nba short video náà ni mo fẹ́ ṣe. So alákọ̀ọ́kọ́ ni pé ó ti di awuyewuye ní bí ìjẹta sí ni ajínúrí ní àyàkùnlọ́ Ọlọ́run àpẹẹlẹ́ ìsà bí awuyewuye lọ́tún lósì àti iwájú ọwájú lọ láàrin àwa àdàbí yìí àti àwọn ọmọ wa almarkazi yìí. So wọ́n á try láti sọ pé bùn kálukú ní sùúrù. So ọ̀rọ̀ mi náà tún generate ní àtàrà rẹ̀ bóyá lọ́dọ̀ àwọn ọmọ wa markazi yìí àbí lọ́dọ̀ àwa àdàbí yà gẹ́gẹ́. So àmì Alhaji Abule Sowo ẹkùjọ mẹ́ta mo rí oríṣiríṣi nǹkan ló jáde látara ọ̀rọ̀ náà. So mi ò rí Ajabul Hafiz àwọn ajitotira barakallahu fikum àwọn ọmọ ìyá mi nínú sun àdàbí yìí. So ọ̀pọ̀lọpọ̀ ń send message sí mi ẹlòmíì sọ̀rọ̀ tó ṣe tó bí mi nínú gan pé kìdíkan mo sá gbé ìbínú náà mi. Àwọn ìyá markazi mi náà wọ́n náà send message tó jọrọ̀ bínú gan lórí fóònù mi yìí náà lórí WhatsApp mi ẹ̀yìn náà mo gbé yìí náà mo foríjì wọn náà. Then àwọn kan náà tó wá ń bẹ lórí social media yìí náà ni ó sì ní sí látà náà báyìí Kamilu náà ni kí mo wá ṣe ẹ̀yìn ọmọ ìyá mi nínú àdàbíyà ẹ má bínú ẹ̀yìn ọmọ ìyá mi nínú markazi ẹ má bínú wọ́n sàn gbé mọ́tò mi kì ní ebú lọ́tún ló sí. Alhamdulillah èyí tó dájú tó sì clear ó ní pé àwa àdàbíyà wallahi thumma billah allazi la ilaha ghayruhu kò sí ẹni kankan bàbá kankan kò wájọ́ kankan lè rí báyìí bóyá ẹ máa fáwọn markazi lé sí bàbá kankan. So la khalifatuna wala satisatuna wala muallimuna so wala kibaru hazihi alfi'ati tayyibati almubaraka alasila. So kò sí ẹni kankan gbogbo bàbá tí wọ́n pè wá jọ kẹrí búra pẹ̀lú ọba tí ó pa mí jọ tí ó pa mí búra pẹ̀lú ọkọ rẹ̀ bàbá wa kankan kò wá rí gbogbo ìtàn àti pátápátá asitilqa anfusina kí ló dé àwọn bàbá wọn sì wá ga wọn lọ́rùn òun ló jẹ́ àti gbogbo nǹkan tá à ń ṣe. So alhamdulillah gbogbo àbá sínsìn làwọn bá ń pè wá ń gbogbo gbà ń gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹni. Àwọn bá ti wá ń gbé àwọn alájà àgbà jáde àwọn khalifa wa ti ní hafidhahullah wa ra'ah wa saddadallahu fil khairi khuta tí àwọn ọmọ ìyá wa náà markazi àbáwọn ẹlòmíín náà tí wọ́n lọ create page táàsẹ̀ mọ àwọn tí wọ́n wà ní ọ̀ndà rẹ̀ so tí wọ́n fi ń bá ọkọ̀ alájà àgbà jẹ́ àbáwọn míín náà tí wọ́n lọ create page táàmọ̀ tí wọ́n fi ń bá ọkọ̀ mùdírù tèmi jẹ́. So wọ́n pè page kan ní àfáànlá ìfáwọn àfáànlá yẹn máa ń share program tèmi náà wallahi ìmọ̀ wọ́n rí sì believe pé àdàbíyà ni wọ́n so tó bá jẹ́ àdàbíyà ní trace wọn ni náà ìró wọn trace so tó súnmọ́ ni pé yeah please I'm on phone do you hear me. So tó súnmọ́ ni pé a ò mọ̀ wọ́n rí so fún àwọn tí ń sọ pé bóyá àwọn page kan náà ń bẹ tí wọ́n create so tó fi ń tánìṣì image àwọn mùdírù tèmi so àmì náà rí so but àwọn pages yìí tí wọ́n ń bá àwọn alájà àgbà ló kọjá yìí wọ́n pọ̀ so a sì mọ̀ wọ́n rí. Wa alaikum salam Sheikh Usama Abdul Qadir afáwọn ọlọ́wọ́ bá kẹ́ bàbá inshallah. Now àwọn ọ̀rọ̀ yìí gbà tí mo jáde láàrín láti fáwọn èèyàn sùúrù ṣe ebú lọ́tún lọ́sì but nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ mo ti fún àwọn ìyá mi ní ìmọ̀ràn kí wọ́n ṣe sùúrù àwọn tí mo pè London it so àwọn mísìn bẹ táwọn náà gbọ́dọ̀ social media gbogbo wọn sì ti calm látòrí àfa Abdullahi Salman kọ́lọ́n bá ṣe dáadáa fún àfa jùbá yìí lọ tí gbogbo àwọn ìyá wa yòókù náà so àwọn ènìyàn wa ń bú mi lóṣìṣì lọ́tún wọn sọ pé àlómi sọ pé ẹ̀rù ń bà ní ó ti sú Kamilu kò sú mi wàláì ẹ̀rù ń bà ní kò bà mí wàláì ọ̀dà lọ́dọ̀ tí ẹ̀rù bà mí ní àbí ọ̀dà ẹ̀rù ń bà mí ó dé ó ti sú mi àbí ó ti sú mi ok kí wọ́n lókun lẹ́yìn rẹ̀ ẹjọ́ sú ẹ̀yìn náà ẹjọ́ tán láàmú jàjà dàlùkì àmọ́ ni alálùkọ àwọn bàbá yìí wọ́n ti ṣe tí wọ́n lè ṣe wa hum fi rahmatillah insha Allah ta'ala gbogbo gbà ní là ń pa àwọn tí wọ́n kú mi lágbàlagbà lẹ́yìn là ń pa wọ́n lẹ́kún ṣé adama alájà àgbà kìnnì kankan masailu ilmiya ẹja fi sẹ́gbẹ̀ kan tọrọ ọmọ bá dé ní kálukú ọ̀dà sí so n ta lọ lè kéwú fún un tí wọ́n wá nǹkan míì tí ò ní ìtumọ̀ so ẹja filẹ̀ anything bóyọ́dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ ní bóyọ́dọ̀ àwọn ọmọ ya markazi ló bá ti bẹ̀rẹ̀ tó bá ti jọ́rọ̀ mímọ́ ní kálukú ló ní àyè wà fún láti dá sí so àyè wà fún kálukú láti dá sí mo sì tún rọ̀ wá látòrí ara mi náà tẹ́ni tí ń bá jáde látọ̀dọ̀ mùdírù tó jọ́rọ̀ mímọ́ àbọ́dọ̀ ẹlòmíì náà
ẹjá dá sí pẹ̀lú làákàyè wal ihtiram. So eléyìí ń fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn nínú àdàbíyà ni wọ́n fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn náà nínú Markazi. Ibi tá a ṣètò yìí ó ti tó gẹ́ ṣé wàá àwọn kan bẹ tí wọ́n ń ṣe bá tí wọ́n ń sàwọ́ tí wọ́n sọ ọmọ Ìlọrin tí ìdí bá bàjẹ́ tán tó ní ìdí ní ọ̀dà àwọn oníbòmí ìta sàlọ̀ Ìlọrin yìí náà ni ọmọ kékeré ni wálé ní àwọn náà ó dàgbà lù lọ́la tábà tí wàá ba ìlú jẹ́ kó tó kà wá náà bó lásùn sórí ìlú náà sa aróorùkùn yọra díẹ̀ don't forget about it gbogbo tó bá ti lọ afallahu amma salafa ẹnìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹnìkan ló kọ́kọ́ sí kíní kankan gbogbo eléyìí pátipàti ni so gbogbo bọ́ọ̀lù náà ti bẹ̀rẹ̀ pátápátá kò sí kankan tí mà tí ìsojú mi tí mà bó sì bẹ̀rẹ̀ mẹ́ àmọ́ ìfẹ́ máa wọnú bẹ̀rún lọ kó mọ̀ tó máa dá nǹkan mi lẹ̀ àwọn làáfàá lu ewu wàhálà tí ń ṣẹlẹ̀ yìí nìsín so àwọn ọmọ Ìlọrin tá a bá fẹ́ sọ lẹ́nu tá a fi sọ ará àtàní sí ni wọ́n ń gbà kíní kankan sí wọ́n fẹ́ràn wa náà ni àwọn ọmọ Ìlọrin ẹja sí làákàyè àwọn mọ̀lẹ́ka sí yìí alẹ́ ìlórí yìí ẹja sí làákàyè àwa àdàbí yìí látòrí mi kábílù lọ bẹ̀rẹ̀ kábílù kíní kan yìí mo ti gbọ́ ọmọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ẹja parí ẹ̀ oṣù mi náà ìjàmọ́ náà mo fẹ́ ọmọ ìyá mi náà sì ń gbọ́ mi báyìí kálukú náà ó filẹ̀ ẹ má tẹnu bá àwọn alájà àgbà mọ́ ẹnìkan wọ́n ń pè wọ́n ní àbòsí àní dùn kí lọ́kàn wọn gbà tí èso kọ wa kò dùn wá wallahi ṣùgbọ́n dédé tẹ̀ ń ṣe wọn àná lè ṣe wé kódà àwọn kan ní ẹ gbọ́dọ̀ bá fún wọn ẹ̀yàn kìíní kan já fi igi ná gíní bí ọ̀tà ti fi ná gíní kí ló tún sínú Islam kí ló tún sínú Ìlọrin kó tún kẹta ṣe so àmọ́ nǹkan kan tí mo tó fẹ́ sọ ni pé wọ́n lẹ́nìkan àwọn kan sọ pé àwọn ní ọ́díò kìíní kan lọ́wọ́ tẹ́mi ti ń sọ̀rọ̀ nípa mùdúrú Markazi ìwọ tó bá ní irú ọ́díò òun ni tó bá gbé jáde òní bọ́lọ̀ dáadáa àbáṣáde ṣítú ọmọ ìyá mi dáadáa wọ́n máa ṣe dáadáa fún inshallah ẹni tó bá ní ọ́díò pé dentin sọ́ntà in fact èmi ò yẹ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kí n má lè sọ́ntà bí ti Markazi bí tàdàbí bí ti Zumari tó bá ní ọ́díò bí ti ń ṣe ìbàjẹ́ bóyá mùdúrú Markazi àbí Sheikh Adam lẹ́yìn ní máa ń wí fáwọn kọ̀ọ̀kan náà Markazi tàjọ́ máa ń sọ̀rọ̀ lẹ́yìn ní o hate Sheikh Adam ní ṣe hate mùdúrú Markazi kò sẹ́ni kankan tó ṣe ṣiṣẹ́ mímọ̀ níwọ̀nba so tí ó hate Sheikh Adam ẹni tó bá hate Sheikh Adam orí burúkú lè ń tọ̀ ní abẹ́ hate bàbá fún قدم الكثير لهذا الدين ولهذه الأمة الكثير الذي قد لا ندركه حتى نموت so as wa hate wọn ẹyọ kan tá a kọ náà ni pé kí àbùkù ọmọ kan bàbá kún àfa wálé àwọn kún àwọn àfa yín lé gbogbo àwọn bàbá látòkè délẹ̀ ni qabla sheikhina wa walidina wa jaddina al-wa'idh al-alami bàbá oníwàsí àgbáyé kó tó kàn wọn gbogbo àwọn tán ṣáájú wọn fún Sheikh Adam lé ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfa wa ẹlẹ́ gbogbo àwọn àfa wọn wà sí bàbá àmọ́ fani hafizahullah wa ra'a sí bàbá wa àfa wa gba bàbá wa Sheikh Buhari ibn Musa ni sí àwọn gbogbo àwọn bàbá wa yẹn hatta al-maghfuri lahu bi idhnillahi ta'ala al-Sheikh Abdul Ghani Dhi Nuraini Abuto ọlọ́run sàlékún kí àfa wa wọ́n lè fèsì lórí ọ̀rọ̀ kan àwọn kan lẹ́yìn wọn sọ̀rọ̀ sí àwọn fáwà rí láburú fáwà ní o àwọn ìmọ̀wọ́ so èmi ò ọba ìwọ àdàbí àtàbí ó ti oṣù mi nù ìwọ tó Markazi tó bá lóṣù mi oṣù mi nù ìwọ tó bá sì ní oṣù wọ lọ rán aṣọ agbára kọ máa bá kó wájà lọ ní kí a fi gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ so wọ́n sọ sí wa àwa náà sọ sí wọn so bí wọ́n la fẹ́ bàdì já fi Islam lọ́rùn lẹ̀ billahi alaykum ikhwati fi din billahi alaykum natruku hadha al-amra lillah orí ọ̀rọ̀ iná làwọn kọ̀ọ̀kan kúnnú wa wọ́n wọnú yẹpẹ̀ á bá débi pé àwọn kókù á sì lè máa sọ pọ́lọ́wọ̀n ní foríjì láàrin wa bẹ́ẹ̀ lómi ọba lè sọ́ta wáyé sọ̀nà ọkàn rẹ̀ inú ó sì máa dùn Markazi ń kú àdàbí ń kú ní ọlọ́mọ títí ó yà ní ọlọ́mọ títí mi ó yà sí dáadáa iná làákú lọ́dọ̀ ọlọ́run sọ́lọ́ ń bẹ̀rẹ̀ àwọn gbóntàn sí ní tó bẹ̀rẹ̀ wá gan-an ẹlẹ́bọ̀ ti sọ̀rọ̀ àǹdí lọ́rin gbogbo church ti sọ̀rọ̀ àǹdí lọ́rin ẹlọ́wù lọ́rin náà we are surrounded church different churches àárín nǹkan kan ṣe àwọn ẹlẹ́bọ̀ wọn máa ráyè àwọn kọjú síra wa àwọn oníṣẹ̀ṣẹ̀ ráyè àwọn kọjú síra wa kíní kan jẹ́ alámọ̀lá àkọ́kọ́ alájà àgbà ní o kíní kan sọ fún àwọn ọmọ ìyá mi kan náà àwọn ọ̀dọ́ ní táwọn bàbá wa ò bá rí wa pé kán rí parí ẹjá wo parí ẹ̀ láàrin ara wa àwọn ti lo ìgbádùn 50 years out of their age tí wọ́n lò láyé 50 years ẹlòmíì tó 70 years tó lò tí o sì gbogbo wàhálà òun gbádùn ayé bóyá 20 lókùn tí ó lò àbí 10 ní gbogbo ìranù ibà láyé àwa ilé ìsìnkú tí wọ́n bí wa sínú wàhálà nígbà tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ibà ti wá bá kú náà nìyẹn so tàbá ti wá bẹ̀rẹ̀ ńlọrin báyìí àwọn kan tí wọ́n yé sì lọrin àwọn kan gbé látẹ̀yìn wọ́n kàn máa da petrol piu àwa làá sì jọ ń pàdé ní mọ́sálásí kan náà là ń lò bá àbí ó pọ́ ní nǹkan lọrin àjọ ìgò mọ àfa kan náà ìjókòó ọjọ́ mi ìjókòó ọmọ hátà náà má gbà ọlọ́mọ àti dáadáa fún wọn bẹ́ẹ̀ ni bí Markazi kú àwọn ó pè wọn bára tó kú àwọn ó pè wọn á sì jọ pàdé mẹ́ á sì ń kírun sókun la nǹkan mi ló sì wà nú ara wa síra wa
lọ́mọ jẹ́ nìkan kó kú fún mi sí jẹ́ nìkan kó kírun sí sẹ́ni táwọn bàbá mi là bàbá mi ní ti kú inshallah. So èébú tí gbogbo yín bú mi mo ṣàmójúkú nítorí tàlájì àgbà torí tọ́lọ́n torí tànábì torí bàbá alájì àgbà mo ṣàmójúkú fọ́tò mi tẹ́ ń gbé kiri ẹ̀sìn jazakumullahu khaira. So gbọ́n ẹmọ yá mi nínú ẹ̀sìn gbọ́n ẹmọ yá mi nínú markaziyin gbọ́n ẹmọ yá mi nínú adabiyin ẹjẹ́ àgbàgbé ẹ̀ ó ti wá sú Kamilu òṣùwà bí ọba sú ẹ̀yìn ó ti sú àwa ètò wọn bẹ̀rù báyìí o torí dálá mi tó wà lọ́dọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ nà mí lálá àbí oúnjẹ tó ń fún mi tó bá tún wíyùn náà mo tún gbà bẹ́ẹ̀ náà mo sú mi. So ẹnìkan ní ọ̀làwọn kan ní Kamilu ti jáde ní torí pé ó ti mọ̀ pé kíní ìtì ń lọ bí tó lágbára àfa Jákúmọ́lù fẹ́ dá sí Jákúmọ́lù kí ló ní tí ó wù mọ́ wáyé kò ní kankan gbogbo ìyàlẹ̀ tí kan sí kò sí kankan wallahi lazim wọn ní lẹ́yìn gírí kápá rò ó fún ni kò sí anything wallahi kò sí kankan mi tó ní sọmọ ó ti sọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ jẹ́ sọ gbogbo ẹ̀ náà sì látòkè délẹ̀ irọ́ ni kulluha kadhibun wa dhur wa iftira. So ní ọ sọ yàrá yọrọ nítorí wà lápẹ̀lú mi sọmọ ta lóhun àtàwọn míì náà eléyìí náà mo kàn fi sọ̀rọ̀ ní o ìbú afájákùn lórí ìbú anybody àtòun náà tí gbogbo àwọn afáwà yòókù ní tọ́ra fún méjèèjì ìyá ṣe sùúrù nítorí ló ń fẹ́ máa jà lọ ọmọ jà lọ ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn mí ọ̀rọ̀ mi ló sì kàn mí àmọ́ torí eléyìí náà ọwọ́ máa tàn sọ̀rọ̀ alájà àgbà ara wò nígbà a lè má lè ṣe sùúrù rẹ̀ gbogbo àwọn pages burúkú ni lẹ́yìn tí ń bú mùdírù àwọn ọmọ kankan parẹ́ wallahi àmọ́ kankan parẹ́ ẹ̀ sì lè trace kankan gbogbo ẹ̀ trace rẹ̀ lọ́dọ̀ àdàbíyà so gbogbo àwọn táwọn ní trace lọ́dọ̀ àwọn mọ̀lkàsí àbáwọn tó jẹ́ àwọn speaker fún mọ̀lkàsí ẹ bá wọn náà sọ̀rọ̀ wọ́n jẹ́ bá àwọn bàbá ló kọjẹ́ because kò possible kí ẹ mọ bú àwọn bàbá wa nítorí pé a fẹ́ peace náà ká dákẹ́ pé tẹ́yìn tó láti jó ní náà à ń dákẹ́ náà ni. So abẹ́ ọlọ́run bí mannihi wa fadlihi wa karamihi wa ihsanihi wá ti bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa báyìí àti ń lò dáadáa báyìí ọlọ́run já parẹ́ síbi tó dáa wájá lò kọ́pọ̀ kọ́pẹ́ ọlá ti tóbi ọlọ́run ọlágbára ọlọ́run ọlọ́gọ́ ọlọ́run la hawla wala quwwata illa billah mo kí àfáà Sulaiman Ibrahim Al-Markazi nílọrin tí wọ́n wà ní náàdọ̀ mo kí wọn dáadáa jazakumullahu khairan ọlọ́run wà pẹ̀lú yín àti gbogbo àwọn ọmọ yàwá yòókù náà ní Markazi yìí náà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́n sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sùn lórí ti fẹ́ yálé àfáà wa náà ni so ọlọ́run sọ alẹ́sùn lórí ẹ má bínú salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.